Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more. Sí àkùkọ adìyẹ, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ilẹ̀ káàárọ̀ oòjíire, a ní òjìji, a ní oòrùn, bẹ́ẹ̀ a ní òṣùpá, a ní bí oòrùn ó tún ní ìpele ní ìpele. Bẹ́ẹ̀ la ní tí àkùkọ adìyẹ tó bá kọ ní àwọn àsìkò kan sí àsìkò kan sí àsìkò kan sí àsìkò kan. Àkùkọ adìyẹ náà Yorùbá ń lò ó láti mọ kí ni ìgbà ń wí, kí ni àkókò yìí, kí ni ohun tó ń sọ. Báyìí ni Yorùbá ṣe ń ka àkókò nínú ọjọ́ láti mọ kí ni aago wo ló lù, àsìkò wo ni, kí lohun tí wọ́n fi àwọn àsìkò yìí, kí ni ohun tí wọ́n fi ṣe. Tá a bá wá gbé láti ìdájí tàbí àfẹ̀mọ́júmọ́, ká gbé ní ìdájí àti àfẹ̀mọ́júmọ́ níbi tí a ti rí aago 4:30 ìdájí, tàbí a lè pè ní àfẹ̀mọ́júmọ́ sí aago 5:30. Àsìkò yìí ẹni tó fẹ́ rìnrìn àjò, ẹni tó ní aago 4:30 yìí òun ni àkùkọ àkọ́kọ́ yóò kọ́kọ́ kọ. Èyí ń ṣe ìgbáradì fún àwọn tí wọ́n fẹ́ rìnrìn àjò, àwọn tí wọ́n fẹ́ lọ sí oko, àwọn tí wọ́n ní ohun kan tàbí méjì tí wọ́n fẹ́ ṣe ní fẹ̀rẹ̀kùtù kó tó di wípé ilẹ̀ mọ́, èyí tí mo pè ní àfẹ̀mọ́júmọ́ tàbí ìdájí. Aago 4:30 ìdájí, aago 5:30 èyí ni àfẹ̀mọ́júmọ́ ní fẹ̀rẹ̀ ní kùtù tàbí ìdájí. Àsìkò yìí jẹ́ aago 4 ìdájí sí tó fẹ́ aago 5:30. Àsìkò yìí ẹni tó fẹ́ rìnrìn àjò, ẹni tó ní ohun tó fẹ́ ṣe, ẹni tó fẹ́ ṣe àwọn nǹkan kan kó tó di wípé ó di ìgbà tí òwúrọ̀ nígbà tá a ti ń rí ìlà ọwọ́ wa, tá a ti ń rí pé 4 ló ń bẹ ń bẹ, 5 ló ń bẹ ń bẹ, ìgbà yìí ni òwúrọ̀. Ìdájí tàbí àfẹ̀mọ́júmọ́ ní fẹ́rẹ́ńjógí nídàjí kùtùkùtù, aago 4:30 sí aago 5:30. Tá bá wá ti ń kúrò, àsìkò yìí ni mo sọ wípé àkùkọ àkọ́kọ́ yóò kọ́kọ́ kọ. Èyí ló ń jí àwọn tó jẹ́ wípé wọ́n ní ohun tí wọ́n fẹ́ fi ìdájí tàbí àfẹ̀mọ́júmọ́ wọn tí wọ́n fẹ́ fi ṣe. Báyìí à ń bọ́ sí òwúrọ̀. Aago 6 òwúrọ̀ ni aago 6 àárọ̀ sí aago 9 àárọ̀. Àsìkò yìí àwọn tí wọ́n bá fẹ́ lọ ṣe káràkátà, tí wọ́n ti jí ní àfẹ̀mọ́júmọ́ àti ìdájí, tí wọ́n ti ń di ẹrù, tí wọ́n ti ń múra, tí wọ́n ti ń ṣe àwọn nǹkan kan, àsìkò yìí ni wọ́n ó máa jáde síta láti lọ síbi tí wọ́n fẹ́ lọ ní òwúrọ̀ tàbí àárọ̀. Tí a ò bá fẹ́ pè ní àárọ̀, à ń pè ní òwúrọ̀ kùtùkùtù. Ní òwúrọ̀ kùtùkùtù yìí òun ni oníkálukú ó wá máa gbéra. Ẹni tó fẹ́ lọ sóko tó ti jí ní ìdájí, bóyá ó fẹ́ dáná, tàbí tó ti jí láfẹ̀mọ́júmọ́, bóyá ó fẹ́ dáná, ó fẹ́ tọ́jú ọmọ, ó fẹ́ ṣàwọn palẹ̀mọ́ kọ̀ọ̀kan. Àsìkò yìí ó ti ṣe palẹ̀mọ́ tán, ó ti gbáradì láti jáde nílé lọ sí ibiṣẹ́ òòjọ́ tàbí àwọn nǹkan tí ó bá fẹ́ ṣe ní aago 6 sí aago 9 òwúrọ̀ tàbí àárọ̀. Lẹ́yìn àárọ̀, ìyálẹ̀ta yìí òun ni àsìkò tí oòrùn ti mú ṣùgbọ́n kò mú tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ, yóò mú fẹ́rẹ́fẹ́ tó jẹ́ pé èèyàn fẹ́ lè mọ̀ lára pé oòrùn mú. Ìyálẹ̀ta bí ìgbà tí nǹkan ṣẹ̀ṣẹ̀ ń ta tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, òun ni àsìkò yìí, èyí tó jẹ́ aago 10 sí aago 11:30 tó fi ń gbẹ́nu lọ sí orí ọjọ́ kan rí. A lè lò ní aago 10 sí aago 12 torí páwa náà mọ̀ pé ìgbà mìíràn gan tí ojú ọjọ́ bá dàbí pé ó fún pọ̀, ó ṣeé ṣe kí oòrùn kó mọ́ tètè yọ tó bẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ. Tá bá wá bọ́ sí àsìkò ẹ̀rùn, èyí tó jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ sí òjò, oòrùn á máa yọ láago 8 gan pàápàá nígbà míì. Ṣùgbọ́n oòrùn yọ láago 8
torí pé oòrùn yọ òun kò wá sọ di ìyálẹ̀ta, bẹ́ẹ̀ kò sọ di ọjọ́ kan rí, òwúrọ̀ náà ṣì ni lábẹ́ àkóso bó ti wù kí oòrùn kó yọ tó. Àwọn ọ̀nà wọ̀nyí ni Yorùbá ń gbà láti máa ka àwọn àsìkò àti bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tiwọn. Tá bá wá kúrò ní ìyálẹ̀ta, èyí tí mo pè ní aago 10 sí aago 12, àsìkò yìí àwọn tí wọ́n jí lọ sóko nífẹ̀rẹ̀ tí wọ́n ti jí lọ sóko ní ìdájí láfẹ̀mọ́júmọ́, àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ káwọn ṣiṣẹ́ nínú oòrùn, àwọn àgbẹ̀ wọn ó ti fẹ́ mọ́ darí wálé, ìsí kan nínú wọn yóò ti fẹ́ mọ́ darí wá sílé ní àsìkò ìyálẹ̀ta sí ọjọ́ kárí. Báyìí ni ìyálẹ̀ta lọ tí a sì rí ọjọ́ kárí. Ọjọ́ kárí bẹ̀rẹ̀ láti aago 12 sí aago 1. Aago 12 sí aago 1 yìí, ọjọ́ kan rí, oòrùn yìí yóò ti yọ, yóò ti mú dáadáa tó jẹ́ pé èèyàn ó ti mọ̀ lára pé oòrùn mú. Àwọn èèyàn ń lo àsìkò yìí náà láti darí wá sí ilé láti oko. Àwọn tó lọ síbi iṣẹ́ náà, níbi iṣẹ́ tí wọ́n wà, ọ̀pọ̀lọpọ̀ náà ò ti mọ gbáradì tí yóò bá fi di ọ̀sán, àwọn náà ò fẹ́ mọ́ lọ sí ilé. Báyìí ni Yorùbá ń ka àsìkò nínú ọjọ́, tó sì jẹ́ pé gbogbo àwọn àsìkò tí mo mẹ́nu bà yìí, òun ni àkùkọ adìẹ ni yóò mọ kọ láti jẹ́ kí èèyàn mọ̀ pé ó dàbí pé aago 12 ló lù, ìyálẹ̀ta nù, ọjọ́ kárí nù, ìrọ̀lẹ́ nù, ọ̀sán gangan nù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ni Yorùbá ṣe ń ka àsìkò tiwọn nínú ọjọ́. Tá bá wá kúrò ní ọjọ́ kárí, tá bọ́ sí ọ̀sán gangan. Ọ̀sán gangan bẹ̀rẹ̀ láti aago 1 sí aago 3. Àsìkò yìí oòrùn yóò mú débi wípé yóò mọ̀ tààyàn lára. Àwọn ọmọléèwé, ọmọ ẹ̀kọ́ṣẹ́ àtàwọn tó ń ṣe káràkátà, àsìkò yìí oníkálukú ó ti fẹ́ mọ palẹ̀mọ́, bí wọn ò tiẹ̀ tí ì lọ, wọn ó ti fẹ́ mọ palẹ̀mọ́. Àsìkò yìí náà àkùkọ adìẹ ó kọ láti jẹ́ kí a mọ àsìkò àti ìgbà wo gan òun la wà. Ẹ má gbàgbé pé mo sọ pé ọjọ́ kárí, ọ̀sán gangan. A ti sọ̀rọ̀ nípa àfẹ̀mọ́júmọ́, ìdájí, ibẹ̀ láti bẹ̀rẹ̀. A sọ̀rọ̀ nípa òwúrọ̀ tàbí àárọ̀, bẹ́ẹ̀ la sọ̀rọ̀ nípa ìyálẹ̀ta. Bákan náà mo mẹ́nuba ọjọ́ kárí, èyí tí mo pè ní aago 12 sí aago 1. Bẹ́ẹ̀ la ní ọ̀sán gangan, èyí tó jẹ́ aago 1 sí aago 3. Nígbà tí ó bá di aago 3:30 sí aago 4, àsìkò yìí ni Yorùbá ń pè ní ìrọ̀lẹ́, èyí tí a pè ní ọjọ́rọ̀. Wọ́n á ní tó bá dọjọ́rọ̀. Tá ò bá fẹ́ pè ní ìrọ̀lẹ́, Yorùbá tún máa pè ní ọjọ́rọ̀. Ọjọ́rọ̀ ni pé nígbà tí oòrùn bá ti lọọlẹ̀, tó bá ti ń di bí aago 4, 5, 6, àti wà ní ọjọ́rọ̀, torí pé oòrùn ò ní mú tó bó ṣe mú ní ọjọ́ kárí àti ọ̀sán gangan mọ́, yóò ti mọ́ lọọlẹ̀ díẹ̀díẹ̀. Àsìkò yìí ni Yorùbá ń pè ní ìrọ̀lẹ́ tàbí ọjọ́rọ̀, nígbà tí oòrùn tó ti ń lọ síbi àti wọ̀ díẹ̀díẹ̀. Àsìkò yìí ni Yorùbá ń pè ní ọjọ́rọ̀. Ọjọ́rọ̀ yìí, àwọn tó lọ bí iṣẹ́, àgbẹ̀, gbogbo èèyàn pátápátá tí wọ́n lọ ṣiṣẹ́ wọn ó ti mọ gbáradì. Àwọn kan ó ti dé lọ́sàn, àwọn kan mọ̀ dé lọ́jọ́rọ̀, nígbà pé oòrùn ti lọ sílẹ̀. Àwọn wọ̀nyí náà wọ́n mọ̀ darí bọ̀, ọmọléèwé, ọmọ ẹ̀kọ́ṣẹ́, oníkáràkátà tó ti jí látàfẹ̀mọ́júmọ́ tó lọ lóòrọ̀, òun náà ó ti padà mọ̀ bọ̀ ní ilé. Àwọn nǹkan wọ̀nyí òun ni ọ̀nà tí Yorùbá ń gbà láti ka àsìkò wọn nínú ọjọ́, kó tó di wípé ọ̀làjú olóyìnbó ó dé, tó sì jẹ́ wípé àkùkọ adìẹ ó jẹ́ ìkan lára bí Yorùbá ṣe ń mọ àsìkò. Bẹ́ẹ̀ oòrùn àti òṣùpá, Yorùbá ń lo òṣùpá láti ka oṣù, wọ́n ń lo oòrùn láti mọ òdiwọ̀n báwo ni ọjọ́, báwo ló ṣe ń lọ pẹ̀lú àkókò, èyí tí adìẹ náà jẹ́ olùrànlọ́wọ́ láti jẹ́ kí Yorùbá mọ̀ pé àsìkò tádìẹ yìí kọ ìrọ̀lẹ́ ni,
ọjọ́rọ̀ ni, ìyálẹ̀ta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá wá kúrò ní ọjọ́rọ̀ mọ́ ìrọ̀lẹ́ èyí tí mo pè ní aago 4 sí aago 6 à ń lọ sí àṣálẹ́. Àsìkò yìí gbogbo àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ lọ́kùnrin lóbìnrin, ọmọ ẹ̀kọ́ṣẹ́, ọmọléèwé, oníkálukú wọn ti ń padà dé sílé, tó sì jẹ́ pé àsìkò yìí àwọn ìyá wa ó mọ tanná, wọ́n mọ tan àtùpà láti rínà, láti dáná, láti gbọ́ jíjẹ mímu fún ẹbí ní àkókò yìí. Àṣálẹ́ tàbí alẹ́ èyí tí mo pè ní aago 7 sí aago 11, aago 7 alẹ́ sí aago 11 alẹ́ ní kálukú àwọn ìyá wa wọ́n ti tan àtùpà wọn, oníkálukú ti ń dáná. Lẹ́yìn tá a bá jẹun alẹ́ tán, wọ́n á pè wá. Àsìkò yìí làwọn àgbà máa ń lò láti pe àwọn ọ̀dọ́, torí Yorùbá ní òòṣà tá à ń ṣe tá à fojú ọmọdé mọ̀. Irú òòṣà bẹ́ẹ̀ wọ́n ní kì í pẹ́ tí fi parun. Àsìkò yìí gan ni Yorùbá wọ́n pe àwọn ọmọ jọ, ni wọ́n ó ṣeré lábẹ́ òṣùpá. Ibẹ̀ ni ìtàn tìjàpá tìrókò, ọkọ̀ Yáníbo, Alárìnjó àkọ́kọ́, Àdùkẹ́ onígèlè àrà àti oríṣiríṣi àlọ́ alẹ́ tí yóò mọ̀ wáyé, tí àwọn ọmọdé náà tí wọ́n sì rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kan lọ́wọ́ ìyá àgbà tàbí lọ́wọ́ bàbá àgbà, tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí bàbá àgbà tàbí ìyá àgbà bá sọ àlọ́, yálà àlọ́ àpamọ̀ tàbí àlọ́ àpagbè tí wọ́n sọ fún wọn tán, oníkálukú oúnjẹ tí wọ́n jẹun yóò ti rẹ̀sọ̀, yóò ti mọ yọ́ mọ́ra, oníkálukú náà yóò lọ sórí ẹní, yóò lọ sùn. Èyí fi yé wa wípé gbogbo ohun tá a ní, òun náà làwọn òyìnbó yìí mú wá. Wọ́n kàn fi àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n fi mọ̀ ni, tàbí kí n tiẹ̀ sọ pé wọn ò fohunkóhun mọ̀, àwọn kàn ṣe é ní ọ̀nà ọ̀làjú ti tọ̀dọ̀ tiwọn ni, tí ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa wá ń rí àwọn nǹkan tiwọn bí pé ó dára ju tiwa lọ. Rárá, kò dára tó tiwa. Àwọn onímọ̀ ìṣègùn òyìnbó wọn ò ní tẹ́ bá jẹun tán, ẹ mọ́ tí lọ rèé sùn, ẹ rìn ìrìn afáralókun tàbí kẹ́ wá eré kéékèèké kan ṣe láti jẹ́ kó oúnjẹ yìí yọ́ mọ́ra. Ohun wọ̀nyí náà ni Yorùbá ń ṣe láyé ọjọ́ àná, nípa pé tá a bá dáná tá a jẹun tán ní àṣálẹ́ lábẹ́ òṣùpá tàbí lábẹ́ igi ọdán ní ìta gbangba, àwọn ìyá àgbà tàbí bàbá àgbà wọn ó pe àwọn ọmọdé jọ, wọn ó sì sọ àwọn ìtàn oríṣiríṣi, wọn ó sọ fún wọn. Alárìnjó àkọ́kọ́, oníjó àkọ́kọ́, Akínrìndé, Àdùkẹ́ onígèlè, ìtìjàpá tìrókò, àwọn ìtàn oríṣiríṣi wọn ó sọ fún àwọn ọmọdé wọ̀nyí àti àgbà àti ọmọdé lásìkò kí wọ́n tó lọ rèé sùn. Oúnjẹ yìí náà ti yọ́ mọ́ra. Ṣé wá rí i pé ọ̀làjú kó tó dé làwa náà ti ní bá a ṣe ń ṣe àwọn nǹkan tiwa, tó sì jẹ́ pé ogun rege ọpẹ́ ńlá f'Olódùmarè. Tá a bá wá kúrò ní àṣálẹ́ tàbí alẹ́ èyí tí mo pè ní aago 7 sí aago 11, aago 7 alẹ́ sí aago 11 alẹ́ níbo ló tún kù tá à ń lọ. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ti ṣeré tán lábẹ́ òṣùpá, tí wọ́n ti pa àlọ́ àpagbè, àlọ́ àpamọ̀, tá à ń mọ̀ oríṣiríṣi ìtàn tí àwọn ìyá, àwọn bàbá àgbà àti ìyá àgbà tí wọ́n ti sọ fáwọn ọmọ yìí, oníkálukú wọn ó sọ fún wọn pé lọ rèé tọ̀ o, kọ́ mọ́ yìí mi sílé, nígbà tí oníkálukú ó sì gba orí ibùsùn rẹ̀ lọ, tí wọ́n sì kí ìyá àgbà, tí wọ́n súre fún ìyá àgbà, torí pé ìyá àgbà ó fún wọn nínú ọgbọ́n tó ní, nínú ohun tó mọ̀ ó fún wọn. Tàbí bàbá àgbà, àwọn ọmọdé ó ṣàyẹ́sí wọn ní àṣálẹ́ tàbí alẹ́, oníkálukú ó sì lọ sí orí ibùsùn. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹni abíire yìí rìnrù, ìjàkùmọ̀ kì í rìnde ọ̀sán, òru sì rèé kò mẹ́ni ọ̀wọ̀. Ìgbà wo gan lòru wá bẹ̀rẹ̀? Òru bẹ̀rẹ̀ láti aago 12. Àsìkò yìí láago 12 òru, gẹ́gẹ́ bí ọmọlúàbí, kí nìwọ náà ń wá lóde?
ẹni abíire ìrìnrù ìjàkùmọ̀ ni mo gbọ́ tán ní ìrìn tọ̀sán nígbà tí wọ̀nyí ṣe ìjàkùmọ̀ kí lohun tó ń wá lóru ọ̀gànjọ́ a lè pè lóru tàbọ́gànjọ́ láago 12 nígbà tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa òru rèé èyí tó jẹ́ aago 12 sí aago 1 òru tàbí ọ̀gànjọ́ mo rò wípé ẹ̀ ń bá mi ká lọ ohun gbogbo tí mò ń sọ yìí òun náà lẹ lè kà ní àkàgbádùn lórí ìkànnì Ọmọlọ́lá Talks TV níbi tẹ́ ti ní oore ọ̀fẹ́ láti kà ní ẹ̀dà èdè Gẹ̀ẹ́sì láti lè jẹ́ kó yé yín ju bí mo ṣe lè ṣàlàyé ní èdè abínibí tèmi lọ. Ẹ darapọ̀ mọ́ ìkànnì Ọmọlọ́lá Talks TV www.omololatalkstv.com níbi tí ẹ ti lè ka ẹ̀dà sí èdè Gẹ̀ẹ́sì. Kí ni wọ́n ń wá lóru ọ̀gànjọ́ láago 12 òru sáago 1? Òru ò mẹ́ni ọ̀wọ̀ torí pásìkò yìí oníkálukú ti sùn. Àwọn ìlú tí wọ́n bá ń lu ọdẹ, àwọn ọdẹ wọn ò ti wà níta tí wọ́n sì mọ̀ ṣọ́ ìletò ẹnu odi ìlú láti mọ̀ wípé ẹ̀mí aráàlú dè tí nǹkan kan ò ní ṣe é. Àsìkò yìí òun ni àwọn ọdẹ a máa ṣiṣẹ́ ọwọ́ wọn nítorí wípé ìgbàgbọ́ wọn ni pé lẹ́yìn aago 11 oníkálukú ti gbọ́dọ̀ wọlé lọ sùn lẹ́yìn eré alẹ́ òṣùpá àṣálẹ́. Báyìí ni a ní òru tá a bá pè lóru a lè pè ní ọ̀gànjọ́ aago 12 sí aago 1 ní ìgbà tí ọwọ́ pa tí ẹsẹ̀ pa. Lẹ́yìn òru ọ̀gànjọ́ ǹjẹ́ a tún ní àsìkò mìíràn? Bẹ́ẹ̀ ni a ní àjìn. Àjìn yìí àsìkò tó le tó ní agbára ni. Àsìkò tí Yorùbá gbàgbọ́ wípé lábẹ́ àkóso bó ti wù kó rí tí ìbá ṣe pé ó ní tó ṣe pàtàkì ẹ̀dá kan ò gbọdọ̀ jáde lásìkò yìí. Àsìkò wo làjì? Aago 1. Mo ti sọ ọ̀rọ̀ òru ọ̀gànjọ́ pé aago 12 sáago 1 látàago 1 kọjá díẹ̀ òru ọ̀gànjọ́ ti lọ àti bọ́ sáàjì. Kí ni wọ́n ń wá láàjì? Kí ló sọnù? Àsìkò yìí ó wà fún àwọn ẹ̀dá tí adániwáyé dá ṣùgbọ́n tí àwa ò lè fojú rí tó jẹ́ wípé ẹni tí ò bá lójú inú tàbí tí ò bá wẹjú kò lè rí wọn. Àwọn ẹ̀dá yìí ni wọ́n ní àjìn torí wọ́n fi àyè sílẹ̀ fún wa lójú ọ̀sán láti ṣe ohun gbogbo tó yẹ ká ṣe. A lọ sóko, a lọ sọ́jà, a ṣe káràkátà, ọmọléèwé lọ bí ẹ̀kọ́ṣẹ́, gbogbo nǹkan yìí láti ṣe. Àsìkò àjìn yìí òun ni àsìkò tó wà fún àwọn ẹ̀dá yìí náà láti ṣiṣẹ́ tiwọn. Àsìkò yìí ìgbàgbọ́ Yorùbá tẹ̀ ni pé Yorùbá ìgbàgbọ́ wọn ni pé àjì yìí ẹni tó bá lóore ọ̀fẹ́ láàjì ó lè jí kó dìde nínú ilé rẹ̀, nínú ìyẹ̀wù rẹ̀, nínú yàrá rẹ̀ kó bá Adẹ́dàá, Ẹlẹ́dàá, Ọlọ́mọ tó mọ̀rẹ́ àkọ́kọ́, ẹni tó mọ̀ èmi àti ẹ ká tó mọ̀ra wa kó bá sọ̀rọ̀. Ìgbàgbọ́ Yorùbá ni. Ṣé rí pé Yorùbá ló ní gbogbo nǹkan kó tó di pé wọ́n mú àwọn nǹkan míì wá fún wa tá a fi ń rí àṣà wa àti ìṣe wa gẹ́gẹ́ bí ohun tí ó kù díẹ̀ káàtó tí ó sì rí bẹ́ẹ̀. Àjìn àsìkò yìí ọwọ́ ti pa tán pátápátá, ẹsẹ̀ ti pa, àwọn olóde ti gbòde tó rásìkò tiwọn ni. Kí ni wọ́n wá ń wá ká? Èyí ni Yorùbá ṣe gbàgbọ́ pé obìnrin tó bá jáláboyún kò gbúdọ̀ rìn láàjìn, kódà kò gbúdọ̀ rìn lọ́gànjọ́ débi àjìn. Kí ni ń wá ká? Àsìkò yìí àwọn oníṣègùn wọn a máa lò ó láti túyàn sílẹ̀, ẹni tó wà nínú ìgbèkùn láti tú sílẹ̀, láti bẹ àwọn tó lásìkò yìí, láti folódùmarè bẹ̀ wọ́n, láti gbàrú èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ lọ́wọ́ wọn. Kí ni wọ́n wá ń wá ká láàjì? Kí ló sọnù tó ń wá ká? Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni Yorùbá ní tó sì pé ẹ lè darapọ̀ mọ́ ìkànnì Ọmọlọ́lá Talks TV www.omololatalkstv.com níbi tí ẹ ó ti ní àǹfààní láti ka ohun gbogbo tí mo sọ yìí ní ẹ̀dà èdè Gẹ̀ẹ́sì
fún yíyé yín ju bí mo ṣe lè ṣàlàyé lọ. Aago kan tá a bá wá kúrò láàjì láago kan sáago 4 kí la padà bọ́ sí? A bọ́ sí ìdájí àfẹ̀mọ́júmọ́ níbi tí mo ti lọ. Ṣé ẹ rí i pé bó ṣe yí rèé, ó yí odó ní bó ṣe yí nù. Bọ́lọ́jọ́ ṣe ń kájọ́ tí ò dúró dẹnì kankan, òun ni. Ṣẹ́yìn náà rí i pé Yorùbá dùn, báyìí ni Yorùbá ṣe ń ka ọjọ́ tiwọn, tí wọ́n ṣe ń ka àkókò tiwọn nínú ọjọ́. Bí wọ́n ṣe ń ka àkókò tiwọn nínú ọjọ́ rèé. Tígbà tó bá di ìdájí tàbí àfẹ̀mọ́júmọ́, àkùkọ ó kọ. Nígbà tákùkọ àkọ́kọ́ bá kọ, Yorùbá ó mọ̀ wípé ilẹ̀ ti ń mọ́, ilẹ̀ ń mọ́ bọ̀. Báyìí ló ṣe lọ. Mo sọ̀rọ̀ nípa àfẹ̀mọ́júmọ́ tí a pè ní ìdájí, bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ nípa òwúrọ̀ tá a tún lè pè ní àárọ̀. Mo sọ̀rọ̀ nípa ìyálẹ̀ta, mo sọ̀rọ̀ nípa ọjọ́ kárí, bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ nípa ọ̀sán gangan. Ìrọ̀lẹ́ èyí tí a tún mọ̀ sí ọjọ́rọ̀, báyìí mo sọ̀rọ̀ nípa alẹ́ tàbí àṣálẹ́. Mo sọ̀rọ̀ nípa òru, bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ nípa òru àti ọ̀gànjọ́, bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ nípa ààjìn tá a tún fi padà sí àfẹ̀mọ́júmọ́ èyí tí mo pè ní ìdájí. Báyìí ni Yorùbá ṣe ń ka àwọn àkókò wọn nínú ọjọ́, èyí tí oòrùn, òṣùpá, òjìji àti àkùkọ adìyẹ, èyí tí adìyẹ bá kọ, tí ó jẹ́ àwọn ọ̀nà tí Yorùbá ń gbà mọ àsìkò àti ìgbà wo gan la wà ní inú ọjọ́. Mo rò pé ẹ̀yin náà rí nǹkan kan tàbí méjì mú lórí ìkànnì yìí. Ẹ fẹ́ mọ̀, ẹ fi kún tèmi. Èyí tèmi náà mọ̀, òun lèmi náà sọ yìí. Ọgbọ́n tá a gbọ́n tá ò fi mẹ́lòmíì bí ìgbà téèyàn ò gbọ́n ni. Èyí tẹ́yin náà mọ̀, ẹ̀yin náà fi mọ̀ mí. Ẹ jẹ́ kémi. Bóyá ohun tí mo sọ yìí, bóyá ó rí bẹ́ẹ̀, bóyá kò rí bẹ́ẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ ìtàkùrọ̀sọ fọ́nrán yìí. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ẹ jẹ́ kémi náà mọ̀. Ẹ jẹ́ kí n mọ ohun tí ẹ̀yin náà mọ̀, tèmi náà mọ̀. Tó bá jẹ́ pé gbogbo ohun tí mo mọ̀ yìí tí mo fi yé wa lẹ́yìn náà mọ̀, ṣùgbọ́n tẹ́ ẹ ti gbàgbé, ṣe rí i pé ó wá sétí ìrántí yín. Ẹ rí i pé bí mo ṣe ń sọ̀hún, ẹ̀ ń rántí padà. Ohun tí kàn ní wà fún náà nù, láti mọ fi ọkàn wa síbi tó ti kọjá, ṣùgbọ́n tó pọn dandan láti mọ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ò yí padà. Ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépèjú, ọ̀bẹ ní bẹ́ṣu, àtẹ́lẹsẹ̀ àrìnà, bójú bá ṣe méjì, àwòrán kedere.